àwọn ohun ńláńlá tó ṣẹlẹ̀ nílùú Ọ̀yọ́ níbi ìgbádé Aláàfin tuntun. Bí ọ̀rọ̀ ẹ̀gàn bá wà níbẹ̀ ní ká mú un kúrò. Bó bá jẹ́ ti àṣà Yorùbá ni kò sígi méjì obì nígbó o. Kò sí ibi méjì tí kinní náà gbilẹ̀ sí ju ìlú Ọ̀yọ́ lọ. Èyí sì hàn gbangba ní ọjọ́ ìgbádé Aláàfin Ọ̀yọ́ tuntun ọba Abímbọ́lá Akeem Ọwádé. Ìran lóríṣiríṣi lèèyàn yóò wò tí ojú rẹ̀ yóò ṣẹ́ pẹ́pẹ́. Bẹ́ẹ̀ ni kò sí bí èèyàn ti ṣe lè gbàgbé àyájọ́ náà, ohun tí ọ̀pọ̀ èèyàn yóò máa rántí títí ayé ni. Fún odidi ọ̀sẹ̀ kan ni oríṣiríṣi ètò fi ń wáyé, àmọ́ èyí tá a ṣe gbẹ̀yìn lọ́jọ́ tí wọ́n fi Aláàfin hàn gbogbo ayé yìí gan-an nípa bámbárí, nítorí lójú ayé gbogbo ni. Ohun tó mú kí òde náà yàtọ̀ gan-an ni iye ọba Yorùbá tí wọ́n wà níbẹ̀. Kò tí ì sí ẹnìkan tó lè ní wọ́n ń jọba nílùú òun tí àwọn ọba láti oríṣiríṣi ìlú tó pọ̀ tó bẹ́ẹ̀ yẹn wá. Èyí sì fi ipò Aláàfin hàn láàrin àwọn ọba Yorùbá gbogbo. Àwọn ọba tí Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọ̀jájá kejì ọba Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì fúnra ẹ̀ kó wá síbi ìgbádé náà yóò tó 100 dáadáa. Àti àwọn ọba ńláńlá àtàwọn ọba kéékèèké nígbà tí wọ́n sì tò sí ẹ̀yìn Ọọ̀ni ilẹ̀ kún, ẹni tó bá rí wọn nìkan ló lè sọ. Kí Ọọ̀ni pàápàá tó dé làwọn ọba ńláńlá míì ti wà níkàlẹ̀. Ọba ńlá tó sì kọ́kọ́ débẹ̀ ní Olúwoo tìlú Ìwó, ọba Ràṣídì Àkànbí Adéwálé. Tẹ́lú àkọ́kọ́ kò sì pẹ́ tí òun dé tí àwọn ọba tó kù náà fi ń rọ́dé. Ọ̀ràngún Ìlá, Alákétu ti Kétu, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, Olúbàdàn ilẹ̀ Ìbàdàn tó rán ọba ńlá míì wá, Òṣèmọ̀wé Oǹdó, Àṣẹ̀yìn tìlú Ìṣẹ̀yìn, Onígbẹ̀tì ti Ìgbẹ̀tì, Aṣígàngán ti ìlú Ìgàngàn, Oúnjò Òkèhò, Olú Igbó Ọrà, Òǹpẹ̀tù Ìjẹ̀rù, Onítẹ̀dé ti Tẹ̀dé, Ibà Kìṣí, Onífìdítì ti Fìdítì, Aláwẹ̀ tìlú Awẹ́, Arápátá Ìgbòho, Olóró tìlú Òró, Àràgbìjí ìlú Ìràgbìjí, Ọwọ́ Àmìrán Ẹ̀sà Òkè, Olúrẹ̀sì ti Ìrẹsì, Àrèé ti ìlú Ìré, ọba Àyàkóyó, ọba Ẹdún Àbọ̀n, Olú Ilé Ogbó pẹ̀lú àwọn ọba ńláńlá míì káàkiri ilẹ̀ Yorùbá títí dé orílẹ̀-èdè Benin. Bẹ́ẹ̀ ni Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams náà wà láàrin wọn. Gbogbo wọn yìí ni wọ́n wá pawọ́pọ̀ tí wọ́n gba Sultan ìlú Sokoto Saad Abubakar àti Olúwọrí Ògíàmẹ̀ Atúwàṣe lálejò. Kìnní kan ṣáá ni o, ẹni tó bá rí àwọn ọba wọ̀nyí yóò mọ̀ pé ilẹ̀ Yorùbá lòún wà, nítorí àṣà Yorùbá tó hàn ní gbogbo ara wọn. Aṣọ òkè ńláńlá lóríṣiríṣi, ẹ̀tù tó tinú ẹ̀tù jáde, ìlẹ̀kẹ̀ tó ń pe ìlẹ̀kẹ̀ ránníṣẹ́, adé owó àti ọ̀pá ìlẹ̀kẹ̀ pẹ̀lú àwọn aṣọ ìgbàlódé tí wọ́n rán rabaríbí lọ́nà ti Yorùbá, èyí tó fi àwọn ọba yìí hàn ní gbangba. Kò sì sí ìyàtọ̀ sí bí ìgbà tí Yorùbá bá pàtẹ ọ̀ṣọ́, torí onírúurú aṣọ làárí lára alágẹmọ. Àmọ́ yàtọ̀ sí ti aṣọ tí wọ́n wọ̀, kálukú ló mú olóríkì wá. Àwọn tí olóríkì wọn ò sì wá, olóríkì ńlá kan wà lọ́yọ̀ọ́ tó ń bá kálukú ọba délé bàbá rẹ̀ bí wọ́n bá ti ń yọ. Ẹ ò gbọ́ bí wọ́n ti ń fi oríkì kí Asẹ́yìn orò, bí wọ́n ti ń kí káàbọ̀ bí. Olúwa máa wí, wọ́n pẹ́ kọ́rọ̀ kó kókú lọ kó o sì kárùn lọ. Bẹ́lẹ̀ yìí máa wí, wọ́n ní kọ́rọ̀ kó kókú lọ kó kárùn lọ. Asẹ́yìn àròkún tàbí kẹ́kọ̀ọ́ wípé kọ́rọ̀ kó lè bàbá òun lọ. Ẹ̀wọ̀n dàda ọmọ orò bàbá máa kú wáyé. Asẹ́yìn o, asẹ́yìn orò. Asẹ́yìn o, asẹ́yìn orò. Orò ọmọ ẹgbẹ́ tí mo kọ́. Níbi tí wọ́n ti ń kí oríkì lọ́wọ́ ní rọ̀tìrọ̀tì bẹ̀rẹ̀. Aláàfin Abímbọ́lá Akeem Ọwádé, Àkànní ọmọ ẹlẹ́wù ẹ̀tù náà dé. Ṣùgbọ́n àwọn èrò kò jẹ́ kó rọ́nà lọ. Ìdùnnú àwọn ọmọ Ọ̀yọ́ pọ̀ lápọ̀jù. Kálukú ló ń fẹ́ fojú gan ní ọba wọn.
bí àwọn èrò ti ń dá a dúró tí wọn kò jẹ́ kó tètè jáde yìí bẹ́ẹ̀ ni olóríkì tún bù ú dà sí i ó sì kí oríkì náà tí orí gbogbo ẹni tó wà níbẹ̀ wú. Nǹkan ńlá sì ni oríkì ọ̀wọ́ adé Aláàfin. nínú àṣà ni nígbà tí Aláàfin yóò jókòó ṣé nílẹ̀ Yorùbá ti wà níbí nígbà ìwáṣẹ̀ kò sẹ́nìkan tí fojú kan ọba níbi tí wọn yóò bá sì ti fojú kan ọba wọn náà ẹ̀ẹ̀kan lọ́dún ni ẹnìkan kì í rí ibi tí ọba yóò ti jókòó tàbí jẹun tàbí sọ̀rọ̀ ohun tí wọ́n fi ń jọba nígbà náà nìyẹn. ẹ wo àwọn ẹmẹ̀sẹ̀ ọba wọ̀nyí àwọn ni wọ́n rọ̀gbà yí Aláàfin ká nínú ẹ̀wù Ṣàngó wọn bẹ́ẹ̀ ni wọ́n rọ̀gbà yí ká ẹnìkan ló sì kọ́kọ́ jókòó sórí àga tí kábíyèsí náà yóò jókòó sí kó tó di pé wọ́n da aṣọ bo ọba náà tó fi jókòó sórí àga ọba. ẹjọ mọ́rò yẹ ìmúlára sí láti fi tún dáná sí akọ ìdí wa ni mo fi ilẹ̀kùn sí o ẹ káàbọ̀ mo fi ọba tí mo sábà àlàáfíà ọba àbúrò sí ìpínlẹ̀ wọ́n ti wà níbi pẹ́ tí wọ́n gbẹ́jọ ọba kárí wọ́n ti kìlọ̀ wọ́n ti fi ọba. Shall we please rise for the national anthem? Please rise for the national anthem.
nínú àṣà Yorùbá ní ìwúre. Yorùbá kò ní fẹ́ ṣe ohunkóhun kí wọ́n má fi ìwúre ṣáájú. Eléyìí sì yọ dáadáa nígbà tí wọ́n fi Aláàfin tuntun hàn gbogbo ayé. Àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ gbàdúrà, bẹ́ẹ̀ náà làwọn mùsùlùmí. Ṣùgbọ́n oní nǹkan là á jẹ́ kó ṣe é, ẹni bá sì mójú ògún nípa bìnírè. Babaláwo àgbáyé ni wọ́n gbéṣẹ́ náà lé lọ́wọ́, ìyẹn iṣẹ́ ìwúre. Kò sì sẹ́ni tó wà níbẹ̀ tí kò mọ̀ pé Yorùbá ló làṣà, Yorùbá ló níṣe. Ẹ gbọ́ bí wọ́n ti ṣe ìwúre fún ọba tuntun. Bàbá Wálé Abímbọ́lá wọ́n fẹ́ sọ̀rọ̀ ìwúre tó nípa. Ẹ káàbọ̀. Ó ní ìkápò òtún pọ̀dẹ̀rẹ̀. Adífá fún ìgbà tí sọmọ dúdú wà. Ìbà bàbá, ìbà yèyé, ìbà Olúwo, ìbà Ojúbọ̀nà, ìbà Òkùtẹ̀ Àròsọmọgbàjá, ìbà Àràbà nífẹ̀ẹ́, ìbà ọba Abímbọ́lá Hakeem, Ọ̀wọ́ Adé Kìíní, Ẹlẹ́wù Ẹ̀tù, Àbòkò létí Akínmọ̀rìn, Àbòkò létí Abòlúpa, ọba lẹ́yọ̀ àjòrí, àjòdó ẹ̀mí gbára, ajé ṣèyọkùn tọ̀ọ̀tọ̀ lẹ́yọ̀. Àdúrà fún ìbà àti sọmọ Odùduwà. Ìbà bàbá, ìbà yèyé, ìbà Olúwo, ìbà Ojúbọ̀nà, ìbà Òkùtẹ̀ Àròsọmọgbàjá. Oníkọ́rọ̀ mọ́ ṣàìgbà, oníkọ́rọ̀ mọ́ ṣàìgbà, kọ́rọ̀ mọ́ ṣàìgbà ooo, kọ́rọ̀ mọ́ ṣàìgbà, àfẹ́yí tí mo dá ṣe ooo, kọ́rọ̀ mọ́ ṣàìgbà, èyí tí mo dá ṣe ooo, kọ́rọ̀ mọ́ ṣàìgbà. Ọ̀kánjúà ni ọ̀jẹ̀ wọn mọ̀ pé ẹni apá tọ́ sí ìtàn ni wọ́n fún ẹni gẹ̀gẹ̀sì àyà tọ́ sí wọ́n fún ní kò mọ́ òkun apá fún ẹ̀jẹ̀ ńdínlógún orótù níjọ́ tí wọ́n ti kọ̀lé ọ̀run bọ̀ wá sí tayé. Jíjí ládé o làbọ́bà wa o, jíjí ládé o làbọ́bà wa, àjíbọ̀ wá bá alábẹ́jì ògbé. Jíjí ládé o làbọ́bà wa, ojú odò dúnlẹ̀ àwọlé eléṣì ẹ̀, iná ló dífá fún eléṣì ẹ̀ ọ̀wọ́ léjì ti gàrí ọ̀wọ̀n. Ó jí ní kùtù àì, ó fomi ojú ṣògbére ire gbogbo. Òdòdó lẹ̀ àwọlé eléṣì ẹ̀, borí pẹ́ nílẹ̀ ìjẹ́ borí pẹ́ nílẹ̀ àádìrẹ́ o, borí pẹ́ nílẹ̀ òdòdó lẹ̀ àwọlé eléṣì ẹ̀, borí pẹ́ nílẹ̀ borí kan bá
sunwọ̀n àràgbà o borí kan bá sunwọ̀n orí ọba Abímbọ́lá sunwọ̀n Ìlọrin wá borí bá sunwọ̀n àràgbà o borí bá sunwọ̀n Ìlọrin wá borí bá sunwọ̀n. Ó ní pélénkè mo lè hun sọ kẹ̀kẹ̀kẹ̀ mo lè rẹ́rù ìtẹ́lẹ̀ díẹ̀ ní àáwò bọ́ba ti ṣe láró lójú sí kẹ́ ẹ wá wò tẹ́lẹ̀ ní ìmí bó ti poná yanran adífá tó fún tẹ̀tẹ̀ rẹ̀ gùn tí lọ lè pọnmi ọ̀la fọlọ́kun àdúrà fún olókun sẹ́ni adé agbódò òjọba àdífìlùkì níjọ́ tí ń fomi ojú sògbére omi ìjẹ́ tẹ̀tẹ̀ rẹ̀ mú dé àwọn olókun tẹ̀tẹ̀ rẹ̀ mú dé àwọn olókun olókùkù solókun dájú. Ọba Abímbọ́lá tẹ̀tẹ̀rẹ̀ mú wá dé àwọn olókun tẹ̀tẹ̀rẹ̀ mú wá dé àwọn olókun olókùkù solókun dàyíkí àti bàbá wa ọba Abímbọ́lá Akeem ọwọ́ adékèní bàbá ẹlẹ́wù ẹ̀tù aboko létí akínmọ̀ọ́rìn aboko létí abojú pa pé ẹ káàbọ̀ o akí gómìnà wa pípọ̀ jù ẹ ṣé o ọmọ yín gbogbo ìtọ́wà ní òkè òkun ibikíbi tí àwọn gbogbo ìran yín bá wà lágbára lọ́wọ́ Ọ̀fà lágbára Ọlọ́run kankan ò ní ṣe wọ́n. Oore tẹ́ ẹ ṣe fún àwa Ọ̀yọ́ àmọ́ oore yìí o á sì mọ̀ títí ayé ni adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ wá gbogbo ọba orí adé tó wá já sí gbogbo Nàìjíríà àti gbogbo yín àlàáfíà lẹ́bàálẹ̀ yín o ẹ ṣe púpọ̀ o àní ṣìṣe o àní pòfo àní ròfo àní rìn lébùté òfo àní ṣàwúre lẹ́yìn gbèsè kóró ni wọ́n lùlù bàjẹ́ Ọlọ́run ọba ò ní jẹ́ ó dún ètò bá dún ọmọ olúwa rẹ̀ ní òjò àní ṣàwúre lẹ́yìn gbèsè tó àbàlá èso. Nígbàkigbà tí Aláàfin bá jáde sí gbangba báyìí kò sí kí àwọn eléré oríṣiríṣi má wàá dá a lára yá irú eré tí wọ́n sì ń ṣe náà ni àwọn eléré ìbílẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe yìí ó pin mirin. ọba wa gbẹ́rù àgbàdókè owó kì í wọ́n ní ẹgbẹ́ iyọ̀ kì í wọ́n ní olókun òjò sún àrùn yàgò bàbá máa lẹ́kàn ọmọ fàbọ̀ láyé ọba wa Abímbọ́lá kẹ́kọ̀ọ́ ọmọ akẹ́ bí eku láyé ọba wa òwò adé kí ẹyẹ ọmọ akẹ́ bí ẹyẹ láyé Aláàfin tòní kí ọmọ ènìyàn máa fọhùn bí ọmọ ènìyàn àṣẹ òrìṣà lẹ́nu mi o àṣẹ òrìṣà lẹ́nu mi èyí mo bá wí nírúbọ lẹ́ ọba yóò bá dandan o àṣẹ òrìṣà.
àmọ́ àwọn ìgbà kan wà tí Aláàfin kì í fẹ́ aráàta bẹ́ẹ̀ ó sì fẹ́ kí wọ́n dá òun lára yá. Iṣẹ́ àwọn olórí nìyẹn. Wọ́n yóò jókòó níwájú Aláàfin, wọ́n yóò sì lọ kó igbá wọn. Àwọn igbá yìí ni wọ́n yóò sì sọ di ìlù tí wọ́n yóò sì máa fi ìlù igbá yìí àti orin oríṣiríṣi dá Aláàfin lára yá. Àwọn náà nìyí níbí yìí, ẹ wo nǹkan. Tàbí bọ́lá àti ìmọ̀ ẹ̀dẹ́gbù ẹ̀tù kọ́ni pẹ́ lórí kí bàtà ọ̀pẹ lẹ́sẹ̀ káṣí ọ̀pẹ lẹ́nu. Èmi ìyàkú ẹ̀gbẹ́, èmi lọ lórí àwọn olórí láàfin. Nígbà tí ọwọ́ bá pàtẹ́sẹ̀ pa tí ọ̀sán lè jò bá a ṣe máa ń bá àfiyèsí ṣeré tá a máa fọ́ rìnlá tá a máa fọ́ bá ṣe tára yóò gbè dídìní dídìní ẹ̀yọ́ lórí dá ọ̀yà ọ̀yà ẹ bá ń dá lára yá ọ̀ṣẹ́. Ẹ ṣeun. Kárẹ̀lẹ̀ ọba òkó fẹ̀yìn fọmọ. Kárẹ̀lẹ̀ ọba òkó fẹ̀yìn fọmọ. Àràtà òrí lálá Fi ń dá. kárẹ̀lẹ̀ ọba òkó fẹ̀yìn fọmọ. Àbíbọ́lá ọkọ ayaba ó tẹnu sàtàdéwé. Àbíbọ́lá ọkọ ayaba ó tẹnu sàtàdéwé. Àbíbọ́lá ọjà bò máa jó. Àkànní òkùnṣe. Ọjà bò máa jó. Kòkòrò ń jẹ́ àlàtẹ́tẹ̀. Wúyẹ́ wúyẹ́ ọjà bò máa jó. Kékeré Orí ọ̀gbọ́n ń gbé. àfàìmọ̀ ni kò ní mọ́. Àbíbọ́lá kékeré àfàìmọ̀ ni kò ní mọ́ra. Bẹ́ẹ̀ni jẹ́ ènìyàn káàbọ̀. Bẹ́ẹ̀ni jẹ́ ènìyàn Orí ọ̀gbọ́n ń gbé yìí. Ẹ ṣeun. Ọtí ẹ̀ ti yé ní. Yájò yájò. Àbíyèsí o. Ó tẹ̀sẹ̀ fọ́ ìjọ ìjọ.
nígbà tí ètò yìí bẹ̀rẹ̀ ọ̀tọ̀ ní ibi tí kábíyèsí Ọ̀wọ́ adé jókòó sí lẹ́gbẹ̀ẹ́ gómìnà Ṣèyí Mákindé àmọ́ nígbà tó di pé wọn yóò fi ọba ńlá náà hàn gbogbo ayé wọn ní kí Aláàfin Ọ̀wọ́ adé dìde bọ́ sórí àpèrè ńlá èyí ni ọba ńlá náà nígbà tó ń lọ síbi tí gbogbo ayé yóò ti rí i. Àtinúwá jọba ọmọ Olúwaṣọ yẹ̀ǹkẹ́tẹ́ Adéwùmí yóò máa yẹ kẹ́tẹ́kẹ́tẹ́ nínú gbogbo ọmọ ọba àtìmọ̀ rọ́mọdáyàwó ìyájọ́ ìdẹ́lẹ̀ ẹ̀kọ́ àtìmọ̀ rẹ̀ kà wọ́n ní bí kú ọ̀bàlẹ̀ wọn àpò wẹ́ bàbá Aláàfin àkàlà balẹ̀ wọ́n sọ̀rọ̀ ọjà falala ìgbé yóò tún ọ̀gẹ̀ ẹ̀rẹ̀ gúnké ìgbé yóò tún ọ̀gẹ̀ ẹ̀rẹ̀ kàlà ń fọ̀hún. gbogbo ọmọ rí ẹ̀rọ sí Aláàfin. kábíyèsí o àkàdé o àjọmọ ògbé agure fẹ́rẹ́ bí ẹkùn ọmọ ọba onídàgbọgbọ ọsẹyà àkàdé olúrọgọ rọgọ ọkọ adéròmù bẹnàmọdúpá olúrọgọ rọgọ ọkọ àyàdámbẹ lọ́nà Ìbàdàn ọkọ ọgá òdòdó bí ọkọ tàbí jẹtọ lọdọọdọ. Títí méje màá padà wù mí ọ̀rọ̀ mẹ́jọgbọ́ kótó jẹ́ ni bàbá mi láti rí lákọ́ bí ìka ti rí wẹ̀wẹ̀ jẹ́ ikú ọ̀kọ́sọ́ ti rí pẹ́kú ìwọ̀n ti rí pẹ́já. Gómìnà Mákindé ṣàlàyé àwọn ọ̀rọ̀ ó sì fẹ́nu ọ̀rọ̀ jóná ó ṣàlàyé bí wọ́n ti mú Ọ̀wọ́ adé àtọ́hún tó ṣẹlẹ̀ ní gbogbo ìgbà náà ẹ fetí sí. Ọba Abímbọ́lá Ọ̀wọ́ adé the first. Àwọn tó wá láwọn ò gbọ́ àbí wọn ò tí ì rí àwọn tó sì ń sá káàkiri wọ́n máa bọ̀ wá bá kábíyèsí. Will it ever happen? Well, ó ti ṣẹlẹ̀ o àbí kò tí ì ṣẹlẹ̀. Láti influence selection Aláàfin mo fẹ́ kẹ́ni náà nawọ́ àbí kó bọ́ síta ń bè. There's nobody, no one. Actually, àwọn tó wá bá mi, gbogbo ẹni tí wọ́n ti torí ẹ̀ wá bá mi, Ifá ò mú wọn. Ẹni tí Ifá mú. Bí àwo bá kì fún ni àá kì fáwo ni lẹ́yìn tí Mákindé ti sọ̀rọ̀ lẹ́yìn náà ni kábíyèsí sọ Aláàfin Ọ̀wọ́ adé sì sọ báyìí pé. Lumix. Lumix, what is that? I'm going now. Fún tọkàntọkàn ti ìlú Ọ̀yọ́ wọ́n ní ìfẹ́ Ọ̀yọ́ tó ń tẹ̀fẹ́ ìlọsíwájú ìlú Ọ̀yọ́
mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni mo dúpẹ́ lọ́wọ́ àwọn lọ́balọ́ba wọ́n wà ní ìjókòó báyìí ẹ ṣé gidi gan ẹ kú àyẹ́sí ọlọ́run máa dúró ti ẹ̀yìn náà ọlọ́run pa àwọn àti àwọn yín mọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn organizing committee ayẹyẹ ìwúyè ti ọjọ́ yìí náà. Mo dúpẹ́ pé gbogbo yín pé iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ yín ọ̀rẹ́ mi ṣiṣẹ́ o. Iwájú lọ́ba ibi tí yóò mọ rí sí. Ẹ mọ̀ lọ ẹ mọ̀ bọ̀ rẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ ọba náà olórí àwọn orí adé tó wà ní ìjókòó wọ́n fi ìfẹ́ yẹra sí àti ìjókòó yẹra sí náà. Mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni ẹ ṣé gidi gan ni ọlọ́run àdó ti ẹ̀yìn náà ẹ̀mí wá fi ń dá yín lójú pé ní ọjọ́ yìí pé ìlú Ọ̀yọ́ lásìkò tí kéde ní ìsàgbogbo tó wà ní agbára mi náà láti rí pé ìlú Ọ̀yọ́ ní ìlọsíwájú mo mọ̀ pé láti ìdùnnú rẹ̀ lásìkò ìwọ adé gbogbo aláàrẹ̀ tó wà sí níbẹ̀ ní ọwọ́ apá òun ká orí àtẹ́lẹsẹ̀ kíkà ọ̀nà ọwọ́ ọ̀gá ọ̀gá gbogbo ààrẹ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ àsìkò iná màá fẹ́ pé olóró ti ìlú Òwò torí pé a fẹ́ ṣe ìfilọ́lẹ̀ Makinde títí palace diary títí ìlú Ọ̀yọ́ olóró. Gbogbo ohun tí wọ́n ṣe ló bá àṣà àti ṣe Yorùbá mu nítorí nígbẹ̀yìn wọ́n pe Saheed Òṣùpá sójú agbo kó náà wáá fi ojúlówó èdè Yorùbá kọrin. Kábíyèsí Ọ̀wọ́ Adé ló fi bẹ̀rẹ̀ orin rẹ̀ tó sì ń kọrin náà báyìí pé. Abímbọ́lá ìyọ̀dá rẹ̀ lẹ́wù wẹ́tù ilé ló bá dé. Bàwọ́ Adé Àkínú Abímbọ́lá ìyọ̀dá rẹ̀ lẹ́wù wẹ́tù ilé ló bá dé. Ọ̀rọ̀ Adé Àkínú Abímbọ́lá ìyọ̀dá rẹ̀ lẹ́wù wẹ́tù ilé ló bá dé. Ọ̀rọ̀ Adé Àkínú Abímbọ́lá ìyọ̀dá rẹ̀ lẹ́wù wẹ́tù ilé ló bá dé. Ọláyíwọlá Alága ló ṣáájú àwọn oníwádìí lọ síbi ìgbàdé Alaafin tuntun fún ibùdó àgbáyé fún àṣà àti ṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú àmójúbà Aláàfin.